tọ́lọ́run bá ní ìran sí èèyàn mo máa gbọ́ mi o mo mọ̀ pé òun dáná lọ́wọ́ mo mọ̀ pé òun dáná lọ́wọ́ gbọ́ mi tọ́lọ́run bá ní ìran sí èèyàn if God has a vision for someone Ọlọ́run á fi àwọn àti ìran lẹ́yìn yóò fi tì í Ọlọ́run mọ ohun tó ń ṣe Ọlọ́run mọ ohun tó ń ṣe our God is an unquestionable God ó mọ ohun tó ń ṣe yóò fi àwọn àti ìran lẹ́yìn àwọn tí wọ́n understand vision yóò fi tì wọ́n. Mo kàn jókòó lọ́sàn-án mo ní ẹ wá ẹ tiẹ̀ lọ kàyé létí Ọlọ́run ti kọ́ fáwọn èèyàn sitting down mo ti ń ka 12 13 14 15 lẹ́nu ọdún yìí ilé láìsí pọ́n rent ilé 30,000 and sọ̀rọ̀ millions of naira and sọ̀rọ̀ millions of naira mo ní ẹ jókòó aláìsàn wo náà ti gbé débi tó ti rí ìtúsílẹ̀ nípa ẹ̀mí àti nípa tara àlè kà mọ́ aláìsàn tọ́lọ́run ti ṣe fún ògo ni fún Jésù hallelujah ògo ni fún Jésù hallelujah ẹni bá ṣàmì ìran tí ẹ náà ó ṣẹ láyé ẹ wo ẹ̀yin Agbala Gabriel Apostolic Church members online ẹ̀yin Agbala Gabriel Foundation àti ìbẹ̀rẹ̀ o iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni adẹ́yìn náà torí nǹkan kan ni God created each and every one for a purpose yes for a purpose yes for the purpose kò dẹ̀ sí ìdí yẹn ó ṣe májẹ̀mú yẹn ó ṣe kíní yẹn ó wá sí ìmúṣẹ yes tí o bá mú tó yẹ kó o mú ṣẹ you did not live a fulfilled life tó o bá mú vision tó yẹ everybody pátá lọ́lọ́run ní plan ló ní èrò ló ní ìran fún ló ní májẹ̀mú fún Ọlọ́run dá ẹnìkan ó ti mọ àwọn tó fi tì í ó ti mọ̀ pé nípa táìmù ṣe yìí nìran tí inú fi ṣe ẹ bá ń béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tí Ọlọ́run ń lò fún ministry ẹ bi wọ́n léèrè pé ṣé wọ́n wálẹ̀ rí ń gbọ́ ṣó o wálẹ̀ rí have you ever gone down ṣó o wálẹ̀ rí ṣó tán fún ọ rí mo gbà wọn testimony kan last month àwọn yẹn ni daddy the more God uses us in your ministry the more we are blessed only the more bí Ọlọ́run ṣe ń lo àwọn tó ṣe bẹ́ẹ̀ tó bá mú nǹkan jáde ó yẹ kí nǹkan tán lọ́wọ́ ẹ̀ ni wá ìta wá mú nǹkan jáde tí nǹkan tó wá ń pọ̀ sí ẹnìkan lè ṣàmì bí nǹkan ó pọ̀ lọ́wọ́ ẹ̀ Bíbélì sọ kíní kan ó ní ẹ má sì jẹ́ kí agara dà yín ní òrèrè ṣíṣe no matter what no matter the left no matter the right ṣọmọ ọ̀rọ̀ mi èmi ò fi ń bẹ́ nìyẹn kan wí ògo ni fọ́lọ́run lórí ayé mi so without looking front without looking at the back ẹ bá rẹ tó wà ní foundation tó ní ẹ wo ó tẹ̀ ti sóhun béèyàn bá kọ̀ tí ò sin Ọlọ́run ó ní màá gbé òkúta dìde that you refuse to work that you refuse to serve God ìyẹn ò túrún kankan lára Ọlọ́run ní èrò tó pọ̀ sáà Elijah ní Olúwa ó ti sú mi èmi nìkan ni mo kù ní wòlíì rẹ èmi nìkan ni mo kù Olúwa ní wá ń bí ta ló sọ fún bẹ́ẹ̀ ìwọ wo ó yá máa bọ̀ Olúwa ṣí ojú ẹ̀ ó rí erinwó wòlíì tí wọ́n ti forí wọn balẹ̀ fún Báálì 5,000 prophets Ọlọ́run ní ó ti rí wọn wò wọ́n ó ti rí wọn ìwọ nìkan kọ́ o ìwọ nìkan kọ́ mo gbé Ọlọ́run ga lára ẹ̀yin tí Ọlọ́run ń lò from time to time from moment to moment from minute to minute kò sún yín kò rẹ̀yìn ẹ̀yin náà ò dẹ̀ wálẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè wálẹ̀ ẹ̀ lè wálẹ̀ ìran oòrùn kan ò wálẹ̀ rí ìran òṣùpá kan ò jábọ́ rí dọ́mi ìran oòrùn kan ò jábọ́ rí ìran òṣùpá kan ò jábọ́ rí ẹni bá lóun ó já ọbọ yóò fi ẹ̀mí ẹ̀ dí in the name of Jesus kó iṣẹ́ o Olúwa ní kí n kí wa kó iṣẹ́ ẹ kú ìtẹ̀síwájú ó lóhun Olúwa ní yóò tì yín lẹ́yìn ó lóhun alágbára ńlá ó lóhun ó tì yín lẹ́yìn ó lóhun ò ní dá yín dá ó lóhun ò ní dá yín dá ẹ wá gbọ́ o gbogbo àwọn tẹ́ ń dá ìrètí wọn padà yẹn àwọn tẹ́ pé ẹlòmíì ti fẹ́ kú dànù ẹ wá ń dá ìrètí padà fún wọn ìyẹn mú ìrètí wá fẹ́yìn náà àti ìran yín tó ń bọ̀ èèyàn máa ń ṣe nǹkan téèyàn máa ń gbàgbé ṣùgbọ́n èèyàn ò ń ṣe nǹkan fọ́lọ́n gbàgbé láyéláyé Ọlọ́run jẹ́ Ọlọ́run tí kì í gbàgbé lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa jí máa rán Ọlọ́run létí pé Olúwa wo àwọn nǹkan tó ń lò mí fún yìí ẹ dẹ̀ rí àánú gbà lórí ẹ rí ọwọ́ Ọlọ́run àánú yóò jẹ́ ti yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Màá láǹfààní àti pray fáwọn èèyàn lálẹ́ yìí
lórí 07054900751. London crusade ẹ múra lẹ̀ March 1 and 2. UK, United Kingdom, ẹ múra sílẹ̀. Canada ó ti fẹ́ kàn yín báyìí o. Canada ẹ máa múra sílẹ̀. Ọlọ́run ń gbé wa ga sí, ògo ni fún Jésù. Canada prepare. London March 1 and 2. Mi mọ̀ bóyá ti ṣe tán. March 1 and 2. Go and prepare yourself. Ẹ lọ prepare ara yín ní Thamesmead Hall. Thamesmead níbẹ̀ yẹn. Ẹ bá ti sá mi mọ̀ gbogbo ẹ̀ mo ṣàn pé Thamesmead ṣáà ni. Thamesmead ìyẹn ni Thamesmead. So March 1 and 2. Ìrọ̀lẹ́ ni aago 5 síbi aago 11 alẹ́ ó máa lágbára gan. Ó rí tí ẹ ṣe lórúkọ Jésù. Wà á dẹ̀ rọ́wọ́ Ọlọ́run. Wà á rọ́wọ́ Ọlọ́run. Orí òkè Aṣẹ́gun mò ń bọ̀ lálẹ́ yìí o. Gbogbo èèyàn múlòkó. Alẹ́ ìlàlẹ́ yín. Ògo ni fún Jésù. Àwọn alama minister ń bẹ lálẹ́ yìí. Sister mi dẹ̀ ń ṣe praise night lálẹ́ yìí. Àwọn kọ́ máa wọn praise night náà ká tó máa lọ program. Program mẹ́ta la níbẹ̀ 2 lálẹ́ lọ. London ẹ lọ múra sílẹ̀ March 1 and 2. Ẹ̀yin tí ẹ bá lè ráyè pè ẹ máa send message sórí 07054900751. 07054900751. Ògo ni fọ́lọ́run àti fẹ́ lọ kan church wa báyìí. Àti fẹ́ lọ mọ́ kan báyìí. Mi ní sọ ìta fẹ́ kan ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run owó ńlá ni. Ọlọ́run ó dẹ̀ ṣe. Ntọ́lọ́run bá ti fún wọn náà máa ṣe nípa orí ọ̀fẹ́. Ó lè má jalè anytime tọ́lọ́run bá ti fún ọ lórí ọ̀fẹ́. Fi sọrí pé èmi náà dáàbò bo ilé Ọlọ́run torí a fẹ́ ka tẹ́ǹtì yẹn nílẹ̀ báyìí. A fẹ́ máa bo church wẹ́rẹ́wẹ́rẹ́. Ọ̀nà tiẹ̀ náà ó là o. Ẹ má gbàgbé ní Sunday yìí, Sunday ológo ti Sunday yìí tó jẹ́ Sunday before Christmas. Ẹ mọ̀ bá ṣe máa ń ṣe, a máa ń fáwọn èèyàn lóúnjẹ, àwọn èèyàn máa ń jẹun, wọ́n máa ń jẹun. Àwọn tẹ́bi ń pa. Inú mi dùn pé o wà lára àwọn tá a jọ ń bú àwọn èèyàn Sunday. Inú mi dùn. Kí làwọn yẹn fi máa ń jẹ oúnjẹ yẹn Sunday náà? Pẹ̀lú kíni? Ẹ sọ̀rọ̀ pẹ̀lú kíni? Pẹ̀lú dùnnú àtayọ̀ wọ́n máa jẹ ẹ̀wà ní o. Inú wa máa dùn. Àwọn ìyá yẹn inú wa dùn pé ọkọ mi ò ṣe o. Wọ́n dẹ̀ máa ṣàdúrà. I am happy you are part of us. I am happy you are a partaker. Nínú pa ń bọ́ àwọn opó, à ń bá àwọn arúgbó, àwọn aláìní. Wo is a grace, privilege ńlá ni. Àwọn kan Ọlọ́run kọ rẹ̀, ó kọ̀ wọ́n kọ rẹ̀ wọn. Ọlọ́run ní kọ̀ wá kò ní kọ rẹ̀ wá. Àwọn dẹ̀ máa rí ọwọ́ Ọlọ́run. Jẹ́ gbé kọ́ méjì kí n tó máa lọ. 07054900751. Jẹ́ nǹkan pray fẹ́yìn méjì kí n máa lọ. Méjì péré. WhatsApp ni o. 2 people péré, 2 people. Jẹ́ pray fẹ́yìn méjì kí n máa lọ. Èèyàn méjì. God bless you. Ẹ̀yin tí wọ́n fẹ́ drop message, ọlọ́mọ drop message sórí WhatsApp yẹn 07054900751. Àṣẹ ọ̀run kó gbàdúrà fún yín o. Àṣẹ ọ̀run kó gbàdúrà fún yín o. Hello, ọ̀nà yín kó là. Hello, ọ̀nà yín kó là. Hello, ìlérí kó ṣẹ mọ́ yín lára. Kẹ́ ẹ rí àánú gbà. Kẹ́ ẹ rí ọwọ́ Ọlọ́run ojú òní tì yín. Jésù Olúwa wa. God bless you. Mo ti gbé kó àkọ́kọ́, mo fẹ́ dé kejì. Time ti lọ. Hello. Àdúrà yín kó gbà. Májẹ̀mú ṣẹ mọ́ yín lára. Ìlérí ṣẹ fún yín. Kẹ́ ẹ rí àánú gbà. Jésù Olúwa wa. Jẹ́ n gbẹ́lẹ̀ kẹta, jẹ́ kó jẹ́yàn méje péré kí n tó kù lórí live. Eléyìí ti gbé ṣùgbọ́n kò connect. Network rí. Hello. Àdúrà yín kó gbà mọ̀mọ́. Ẹ lọ mú ìránṣẹ́ o. Ogun ò jà yín mọ́. Ogun ṣẹ́ fún yín mọ̀mọ́ yìí. Jésù Olúwa wa. Ó jẹ́ ń gbẹ́yọ̀ kan sí. Jẹ́ ń gbẹ́yọ̀ kan sí péré. Òun ti re mo dẹ̀ ti gbé, ó ti re, mo dẹ̀ ti gbé o. Káná mọ̀ kó mo ti gbé ni wọ́n ti. So, mo fẹ́ irú aago báyìí. Gbogbo orí òkè tá a fẹ́ rìn ní táìmù sí òpin ọdún sí ìbẹ̀rẹ̀ ọdún. A fẹ́ máa gbé aago ikọ̀ kan. Ìwọ náà lè ra ẹyọ kan. Jẹ́ ń gbé ilé. Hello. Ìlérí ṣẹ mọ́ yín lára. Àánú dáhùn fún yín. Ẹ lọ mú ẹ̀rí ṣẹ. Ẹ ó rí àánú gbà. Jésù Olúwa wa. Màmá ẹ ní ìtàn, ọ̀rọ̀ yín yóò já sí ẹ̀rín. Ọ̀rọ̀ yín yóò já sí ayọ̀. Ọ̀rọ̀ yín ò ní yọrí sẹ́kún. Màmá ẹ ní ìtàn, ẹ ó rí àánú gbà. Àtẹ̀yìn àtọkọ ẹ ní fẹ́kún parí ọdún. Jésù Olúwa wa.
Hello, Jengbelesi. Hello. Ìlérí ṣẹ́mọ́ yín lára àǹtí. Ọwọ́ Olúwa kàn yín síre. Ẹ ó rọ̀wọ́ Ọlọ́run. Jésù Olúwa wa. Ẹ jẹ́ máa lọ for now. 07054 900 751. O number tẹ́ o máa pèsè màmá pray fún yín, pray for you. Ẹ rí ànúgbà. A tún pàdé ìbọ́lá ní Friday. Ẹ já pàdé lálẹ́ ọ̀la ká tún gbàdúrà. Àbí nípa orí ọ̀fẹ́ Jésù. Ẹ já tún pàdé lálẹ́ ọ̀la ká gbàdúrà ní aago 8 lálẹ́ 8 p.m. tomorrow. Let's meet here by God's grace. Ọlọ́run yóò dá wa sí, yóò pa á mọ́. 8 p.m. tomorrow night. Ká tún jọ gbàdúrà. Aago 8 alẹ́ ọ̀la Friday Nigeria time 8 p.m. Please keep it and save it. Ohun tó kọ síbi status ẹ̀ lálẹ́ yìí. Ohun tó post lálẹ́ yìí ní Isaiah 40 verse 2. Isaiah 40 verse 2. Mo dẹ̀ ní wàá pè lẹ́ẹ̀méje lóru pé ẹ sọ̀rọ̀ ìtùnú fún Démọ́lá pé ogun jíjà rẹ̀ tán. Àbí ò tán ni? Ogun jíjà tiẹ̀ náà tán. Wà á dẹ̀ ra àánú gbà. God bless you. Ẹ ó rí àánú gbà. Àmín Jésù. Ìròyìn ayọ̀ kí a tó sọdún. Ẹni tó ṣàmì ó wọlé ẹ wá. Àmín Jésù. Ìròyìn ayọ̀ ká tó sọdún mo ló wọlé ẹ wá. Àmín Jésù. Ìròyìn ayọ̀ ká tó sọdún mo ló wọlé ẹ wá. Àmín Jésù. Ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ni o. Ìròyìn ayọ̀ ká tó sọdún. Ká tó ọjọ́ wo ni Christmas? Monday. Yes, sir. Àbí Sunday. Monday, sir. This Sunday lọ́dún Monday lọ́dún. Ẹjọ́ wo déètì yín dáadáa. 25 ni Monday. Mà kú àkẹ́kù àdá. Ìròyìn ayọ̀ ká tó ṣe Kérésìmesì. Ẹni tó ṣàmìdà ó wọlé ẹ wá bẹ́ẹ̀. Àmín Jésù. Ẹ fẹ́ mi náà ní ìròyìn ayọ̀. Màmá mi mọ bí o ti ń wò. Bàbá mi mọ bí tó ti ń wò. I don't know where you are watching from. I prophesy. Bó bá kàn ṣe ń wọlé, kàn pé àǹtí ẹ kan wọlé, pé ọ̀rẹ́ rẹ kan wọlé. This prayer is a mandate, is a divine mandate. Mo gbọ́ yẹn nírọ̀lẹ́ yìí, ẹ gbọ́dọ̀ gbàdúrà nírọ̀lẹ́ yìí. Lúwa kí nìdí? Ó ní a fẹ́ gbọ́ ìròyìn ayọ̀ nílé àwọn kan kí ọdún yìí tó parí. Mi mọ yejú ẹ̀yin tẹ́ gbàgbọ́. Ibo ló wà tó ti ṣàmì? Ibo ni àmì ẹ ti dún? Kí a tó sọdún, wọ́n máa sọ̀rọ̀ yẹn ayọ̀ nílé ẹ. Ẹ jẹ́ pariwo hallelujah nígbà mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta. Hallelujah mẹ́ta lákọ̀ọ́kọ́. Ó yá. Hallelujah. Hallelujah. Ẹ já ké nígbà kejì torí pé Olúwa dára. Ẹ̀yin tẹ́ ń wò mí yìí, ò ní kú lójijì. Àmín Jésù. Ayé máa ń yára gbàgbé èèyàn. Ó náà jọ yín. Ayé máa ń ṣe kí ni o? Ayé máa ń yára gbàgbé èèyàn. Ọlọ́run tí ò tí ì jẹ́ kí wọ́n gbàgbé ẹ̀. Ọlọ́run tí ò tí ì jẹ́ bómi ayé lọ. Wàá wò ó, ìwọ ló wà ń bí lọ́dún tó kọjá. Ìwọ tún rè ní ọdún yìí. Wọ́n mi, ìwọ látúnjọ ríra lọ́dún tó ń bọ̀. Bíbélì wípé búburú kan kì yóò ṣubú lù yín. Bẹ́ẹ̀ ni àrùn kárùn kan kì yóò súnmọ́ ilé yín. Ó ló ti fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ̀ láti pa ọ́ mọ́ ní ọ̀nà rẹ̀ gbogbo. Ìwọ ó kọjá lórí kìnìún àti paramọ́lẹ̀. Gbogbo ẹni lè sàmí. Ẹni bá dìde ogun sí ọlọ́pìn ọdún yìí, níbo làmí ẹ ti dún, wọ́n fọwọ́ ara wọn síra wọn. Ìdí nìyẹn tí mo fi sọ fún ọ pé tibitire ni ayé, ìṣísẹ̀ kan ló dẹ̀ wà láàrin ikú àti ìyè. A fẹ́ hallelujah lẹ́ẹ̀kejì. Kí nìdí? Torí pé orí ọ̀fẹ́ rẹ̀ pa wá mọ́. Torí pé àánú rẹ̀ wà lórí wa. Ẹ̀yin wọ́n ní àánú Ọlọ́run wà lórí yín. Ẹ gbé ọwọ́ méjèèjì òkè. Hallelujah mẹ́ta nígbà kejì. 1, 2, 3 go. Hallelujah. Hallelujah. Number 3, ilé rẹ̀ ò sọnù lọ́dún yìí. Ó rí gbogbo ohun tó kó wọnú ọdún yìí. Èwo ló mí sí ńbẹ̀? Inú mi dùn, ọmọ rẹ̀ ò kú, ọmọ rẹ̀ ò sọnù, ọkọ rẹ̀ ò kú.
ọ̀pọ̀lọpọ̀ tí ṣẹlẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ sí Olúwa yóò dì yín mú torí kò sí ọdún kan tí ò ní ibi tiẹ̀ nígbà tó ń bọ̀ wá sáyé gan kinní kan tẹ̀lé ọ wáyé kí náà dẹ̀ ń pè ibi ni kò sí bẹ́ẹ̀ yẹn fẹ́ ṣe súnwájú dẹ̀ bẹ́ẹ̀ yẹn fẹ́ ṣe ibi ó tẹ̀lé yẹn wáyé ẹ̀dẹ̀ wo wọ́n sin ibi sínú ilẹ̀ ṣùgbọ́n ibi kọ̀ ó lóun ò padà níbo náà sin ibi sí wọ́n sin ibi sínú ilẹ̀ ibi nínú ẹ kàn sinmi ni mi ò padà òun ló fi jẹ́ pé gbogbo ọjọ́ tí ẹ̀dá ó lò láyé ló kún fún ibi àti ire wọ́n kàn sin ibi ni ibi ò padà bẹ́ẹ̀ ni wọ́n sin ibi ni wọ́n sin ìjì ò padà òun ló fi jẹ́ pé gbogbo ọjọ́ tí ẹ̀dá ó lò láyé ló kún fún ìjì àti ayọ̀ òun kálukú ló ní ọjọ́ ìjì ẹlòmíì ti sọmọ nù rí ẹlòmíì ti sọkọ nù rí ẹlòmíì ti ṣàìsàn rí dójú ikú ẹlòmíì ti rìnrìn àjò kan tí wọ́n rò pé kò ní dé mọ́ kò sí ẹnìkan láyé ẹ lọ pẹ́ níyẹn wá fún mi tí ò ní ọjọ́ ibi tiẹ̀ tí ò ní ọjọ́ ìjì tí ò ní ọjọ́ ẹkún tí ò ní ọjọ́ ìbànújẹ́ òní bíbélì fi sọ́nù ìwé oníwàásù orí 12 onírántí ẹlẹ́dàá rẹ nígbà ìwé rẹ kí ọjọ́ ibi kó tó dé bíbélì gan kọ ọ́ lẹ̀ pé ọjọ́ ibi wà o ọjọ́ ibi wà ọjọ́ tí wàá sunkún tí ò sẹ́ni ó rí ọ ọjọ́ tí wọn nìkan ó dá àgbélébù ẹrù ọjọ́ ibi wà ẹ lọ bèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n ti ẹlòmíì ti wà lọ́jọ́ ibi ẹ̀ ọ̀hún àtọkọ rẹ̀ wọ́n fẹ́ra kò sí nǹkan tẹ́lẹ̀ lójijì ọjọ́ ibi dé ọkọ tó lóhùn nífẹ̀ẹ́ rẹ̀ ó di pé mi ò nífẹ̀ẹ́ mọ́ wọ́n dẹ̀ léra wọn jáde obìnrin yẹn wá ń ru ẹrù òun nìkan sà nínú ayé lẹ́ni 70% obìnrin náà ń dá bùkátà gbé lórí ọmọ nìkan láì sẹ́nibọ́dì ń bẹ̀ wọ́n ń pè ní divorce wọ́n ti di bàbá ń dá gbé ìyá dá wà ọjọ́ ibi ọjọ́ tó sunkún tó ní rẹ́ ni rè ọ́ ọjọ́ tí depression wáyé tí ó dàbí pé ẹjẹ́ ń para mi ó lè fi rí ọ̀pọ̀lọpọ̀ tán fẹ́ bẹ́ sódò ó lè fi rí ọ̀pọ̀lọpọ̀ tán fẹ́ pokùnso wáyé ọjọ́ ibi ló dé bá wọn wò mí ọjọ́ ibi ò lè gbẹ̀mí ẹ ó kàn wá bẹ́ẹ̀ ni bíbélì wá sọ ní ìwé Psalm 34 ó ní bí ọjọ́ ibi yín bá pẹ́ di alẹ́ kan ó túmọ̀ sí pé bí ẹkún yín bá pẹ́ ni ọjọ́ ibi ló túmọ̀ sí pé ọjọ́ ibi tá a ní yóò dé bá yín ó wá lè pẹ́ o ó lè pẹ́ di alẹ́ kan ṣùgbọ́n láàárọ̀ ẹ̀rín ń bọ̀ láàárọ̀ ògo ń bọ̀ láàárọ̀ kíní kan máa ń ṣẹlẹ̀ nínú láìfù mi ní táìmù tí ogun bá dìde sí mi ìgbéga ló fẹ́ dé òun ló fi jẹ́ pé kò pọ̀síbù kó o rí ìgbéga láì ṣèdánwò kò pọ̀síbù kó o rí ìgbéga láì ṣèdánwò bó o jìyà olóògbọ́n tàǹtíṣà ẹ̀ so gbogbo èèyàn pátá ní òní ọjọ́ ìbísà hallelujah ẹnìkan lè sàmí ibi tí ń tẹ̀lé ọ káàkiri olúwa mi yí dànù irú àmì wo lẹ ṣe yìí àmì yẹn jẹ́ kó jẹ́ ẹ̀kan kó múná ẹ síwájú ọjọ́ ibi tí ń tẹ̀lé ọ káàkiri olúwa mi sì dànù ẹja mi yóò ṣà olúwa mi sì dànù ẹ pariwo ibi padà lẹ́yìn mi padà lẹ́yìn mi ibi padà lẹ́yìn mi ibi dẹ̀ sin ẹlòmíì ó dẹ̀ sin gbogbo tó ní dẹ̀ tán ibi ó dẹ̀ sin ẹlòmíì ó sìn ibi ọjọ́ ibi ó gbọmọ lọ́wọ́ ẹlòmíì ó gbọkọ ó gba dúkìá ó gbaṣẹ́ ọjọ́ ibi ọjọ́ wàhálà ni ọjọ́ ìdánwò ó rántí ọjọ́ ibi tí wọ́n ń fèsì ọjọ́ ibi ọjọ́ tí wọ́n lé ọkú òǹlé tí wọ́n láwọn òfin ọmọ sà ẹbí mi léèrè ní 2018 ọmọ àkọ́kọ́ tèmi àti ẹ̀wọ̀n mi ọkọ bí our first daughter our first child wọ́n bí lónìí ó kú lọ́túnla ọmọ àkọ́bí December lábí a ṣe wedding March bẹ̀rẹ̀ March àti bí December ọmọ yẹn ó fò sánlẹ̀ hospital ló kú sí olúwa ṣe ọjọ́ ibi tèmi náà ni bàbá mi kọjú sẹ́gbẹ̀ẹ́ ń kálukú yóò ru àgbélébù rẹ̀ ń kálukú yóò ru ibi tiẹ̀ ẹbí ẹni tó ń wò mí léèrè ìwọ náà bẹ̀rẹ̀ léèrè ṣé mi náà ti rọjọ́ ibi rí ni ọjọ́ sà obìnrin mi wà ọkùnrin sì pa á lẹ́kún ó dẹ̀ sunkún débi pé ó padà last hospital
ọjọ́ ìbí ẹlòmíì ọjọ́ tí ò rí jẹ ni ọjọ́ yẹn wá gùn gan á wá dàbí ẹni pé òun ò sí láyé ọjọ́ ìbí ọjọ́ tẹ́yìn ó jókòó tẹ́yìn ó ronú tí ò ní sẹ́ àwọn ọjọ́ ìbí dẹ̀rẹ̀ èrè èèyàn kò séèyàn fún ọlọ́jọ́ ìbí kí mo ní òṣè kò séèyàn fún ọlọ́jọ́ ìbí ẹ lọ bèrè lọ́wọ́ Joseph rẹ̀ níbọ̀dì òun nìkan nínú túbú kò ráyẹ máwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣe tà tán tó tún bọ́ sílé ìjòyè Pọ́tífà tó bọ́ sílé ìjòyè Fáráò Pọ́tífárì wọ́n tún fìyà jẹ ń bẹ̀ wọ́n sọ inú túbú ló ti ń dá fèsì ọjọ́ ìbí tiẹ̀ Joseph ń sunkún kò sẹ́ni tí ó rẹ̀ ó tún ṣoré inú túbú ara àwọn òṣìṣẹ́ ọba méjì àwọn yẹn wà pẹ̀lú ẹnu túbú olórí agbọ́tí ó túmọ̀ àlà fún wọn ó níwọ̀ wọn ó pa ọ́ ó níwọ̀ ìwòóyè ó ní ṣùgbọ́n ẹ rántí mi tẹ́ bá dàfin wọn rántí ẹ̀ mọ́ wọn padà rántí ẹ̀ mọ́ ọjọ́ ìbí ọjọ́ tẹ̀yàn ń sunkún tí omi ò mọ̀ jáde obìnrin kan wò mí bí òun sunkún lọ́wọ́ ṣé mo lè gbàdúrà fún ọ àṣẹ ní o mo pa á láṣẹ ẹkún tó ń sun lọ́wọ́ yẹn ó di ẹ̀rín o mo ló di ẹ̀rín o ẹkún rẹ di ẹ̀rín ẹkún rẹ di ẹ̀rín ó dẹ̀rín 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 ẹ wo mi gbogbo ọdún yìí ibi lẹ́lòmíì ìsà ibi ló fi la gbogbo ọdún yìí kọjá ẹkún lójoojúmọ́ kò sí oṣù tẹ́lómi wọ tí oṣù kún ní ọdún yìí lọ́wọ́ ní gbàdúrà fún ọ lálẹ́ jọ ibi hallelujah afẹ́ká hallelujah mẹ́ta ni o la fi wọnú ibi lọ o mo dẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ sà ọjọ́ wọn bí èèyàn wọn ti sin bí ẹbí mi lèrè kí ni ibi tún tẹ̀lé èèyàn sí àbí ta náà bí ń bíbà tí wọn ò sin ibi rẹ̀ kò sí bó ṣe bí èèyàn náà ń gbé ibi wọ́n dẹ̀ rí wọlé inú ilẹ̀ náà máa ń sin ibi sí àṣẹ́bí ò wọlé àṣẹ́bí tún dìde ó ní no wọ́n dá abájọ tibitibi la dá èèyàn kò sí bí ẹ̀dá ṣe gbọ́n tó ẹ̀dá ò rí ọjọ́ ibi kò sí bí ẹ̀dá ṣe gbọ́n tó ẹ̀dá ò rí ìdánwò kò sí bí ẹ̀dá ṣe gbọ́n tó ẹ̀dá ò rí wàhálà Jésù wípé nínú ayé ẹ ò rí ìpọ́njú ó ní nínú ayé ẹ ò rí ibi nínú ayé ó lẹ́ ò rí wàhálà nínú ayé ó lẹ́ rí ìyọnu nínú ayé ó lẹ́ rogun nínú ayé ó lẹ́ rí ìṣòro nínú ayé ó lẹ́ rí ìkórìíra ó ní ṣùgbọ́n ẹ wá ẹ tújú ká mo ti ṣẹ́gun ẹ̀ ṣùgbọ́n ẹ rí o ibẹ̀ ẹ máa ń bà mí lẹ́rù olóò ti ṣẹ́gun nǹkan dẹ̀ ń rí olóò ti ṣẹ́gun nǹkan wàá rí o gbọ́dọ̀ mọ tán pè láyé ẹnìkan lè sàmí ta ló lọ́wọ́ fàyè hàn ọ́ ta ló lè sàmí lórúkọ Jésù ilẹ̀ gbé wọn mì inú ayé ẹ ò rí yọnu inú ayé ẹ ò rí bí o ṣùgbọ́n ẹ tújú yín ká ìbá ti sin ibi sínú ilẹ̀ ìbá ti sin ibi sínú ilẹ̀ kí wá níbi tí wọ́n ṣe ibi tún dìde ó tún tẹ̀lé yẹn káàkiri ẹ̀yin ọmọ ológo táwọn bí níbo lẹ́wà gbogbo májẹ̀mú ibi tí ń tẹ̀lé ọ láyé tó dìrọ̀ mọ́ ògo rẹ tó fi rógo lò wá lórúkọ ọba tọwọ́ tẹ̀mí mọ́ májẹ̀mú yẹn bàjẹ́ lórí ayé ó bàjẹ́ ó bàjẹ́ ó bàjẹ́ ó bàjẹ́ ó bàjẹ́ ó bàjẹ́ ẹ máa kọ́ ibi padà lẹ́yìn mi ó tó gẹ̀ ibi padà aago mi dà ibi padà lẹ́yìn mi ìyàgádàgàdàgà dígàdàgà ló kíyàkà màkàkàkà tíyàdá wo mo fi Ọlọ́run bì ọ́ dábí ó wàrú fún àdúrà ibi kí ló ṣe nínú ìrìn àjò ayé mi ó yá padà ibi ṣọmọ tó ń pè ní ibi hífù ẹ̀gbọ́n tó sọ ìwé oníwàásù orí kẹfà ó ní ibi kan ń bẹ tí mo rí lábẹ́ ọ̀run ó ló sì sopọ̀ oníwàásù orí kẹfà Ecclesiastes chapter 6 ó ní ibi kan ń bẹ tí mo rí lábẹ́ ọ̀run ó ló sopọ̀ láàrin àwọn ènìyàn láyé ó ní ọkùnrin kan ń bẹ ẹni tó lọ́n fún ní ọlá Ọlọ́run fún ní ọlá kò sì sí tí Ọlọ́run fi dùn
wọ́n ní ṣùgbọ́n Ọlọ́run ò fún ní agbára láti jẹ ńbẹ̀. Bọ́lá ṣe fún gbogbo nǹkan tó ibi tún tọ̀ lẹ́yìn. Bọ́lá ṣe fún lọ́rọ̀ tó Ọlọ́run fún lọ́lọ́run fún lókìkí. Bọ́lá ṣe wá fún tó ibi nínú mo wà pẹ̀lú ẹ àjọ wà ní. Tá ń lè sàmí ibi padà lẹ́yìn. Tá lè sàmí ibi padà lẹ́yìn. Ibi padà lẹ́yìn. Wàhálà padà lẹ́yìn. Sà ó ń lùfà tó fi jẹ́ pé bọ̀dá gbogbo ní ayé rẹ̀ wàhálà ni ìwọ náà rí ni ó ṣiṣẹ́ ò lákòjọ. Ẹlòmíì ti dé lóyìnbó kò rí ìwé kò rí ìdíkan ṣe. Bẹ́ẹ̀ náà ní everywhere ibi ni ibi tí ń tẹ̀lé yẹn káàkiri ni ibi ni ẹjá gbàdúrà yẹn lẹ́ẹ̀kan káká hallelujah mẹ́ta kí n wá ránṣẹ́ ìròyìn ayọ̀ látòkè wá bí gbogbo ẹni tó ń gbọ́ mi lálẹ́ mọ̀mọ́ mo fọlọ́n bí ọ tí o ti méjì kan pé àǹtí rẹ wọlé mo mọ̀ pé o ti ń ṣe mo tún wá ń sọ fún ọ báyìí pé èèyàn rẹ wọlé báyìí àfẹ́ gbàdúrà ẹ̀kẹ́ ibi padà lẹ́yìn mi kí mo ní kó padà kí mo ní kó padà kí mo ní kó padà ó yá ibi padà ibi padà lẹ́yìn mi 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 ìyà gàdàgàdà ìyà gàdàgàdà urọ kọtọkọtọ iba kukata ibi padà lẹ́yìn ibi padà lẹ́yìn ibi padà 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 lẹ́yìn ibi padà ibi padà. Jésù Olúwa wa kí la ní kí bí ó ṣe ó padà ní sáà ibi burú yóò sì tẹ̀lé yín yóò tẹ̀lé lómi tẹ́ni yóò fi jáde láyé. Ẹ wá wò ó ẹni tí bí mo ti rẹ́ nìkan rí tó pé ibi tẹ̀lé tó fi ayé ilẹ̀ ọjọ́ wá fi ayé ilẹ̀ wọ́n wá ẹ̀ṣẹ̀ ń fi ire wa kí mo náà fi ń wà nígbà tí bí ṣe kí ni nígbà tí bí tẹ̀lé tó fi kú wọ́n wá ẹ̀ṣẹ̀ ń fi ire wa ẹ wá ké ibi tó ń tẹ̀lé mi tí ire ò fi wá ta ló lè gbàdúrà ìlálẹ̀ yìí ṣé o ti pèyàn mẹ́wàá wọlé ibi tó ń tẹ̀lé mi ìṣòro tó ń tẹ̀lé mi ogun tó ń tẹ̀lé mi àmì tó ń tẹ̀lé mi tí ire ò fi wá a lè ka ibi sí wàhálà a lè ka ibi sí ìṣòro a lè kà sí ìyọnu a lè kà sí ogun a lè kà sí àmì a lè kà sí ìdààmú a lè ka ibi sí ìfòró a lè kà sí àìlákòjọ bẹ́ẹ̀ ni a lè kà sí ìpọ́njú a lè kà sí ọ̀ràn dídá ẹni ibi bá ń tẹ̀lé ibi àwọn èèyàn gbà tọ́nà wà òun á ní kò sọ́nà iṣẹ́ táwọn kan ṣe tán rí èrè òun á ní kò ṣeré ìlú táwọn kan wà tán rọ́wọ́ mú òun á ní kí ló ṣayé mi rí nǹkan kan mú ilẹ̀kùn táwọn kan kàn tó ṣí kò ní ṣí fóun kí nìdí ibi ń tẹ̀lé ẹnìnàwọ́ báyìí àṣẹ ni o mo pa á láṣẹ ibi tó ń tẹ̀lé ọ tí ire ò fi wọlé àmì ẹ méje ibi yẹn padà báyìí méje hallelujah ibi mo dẹ̀ fẹ́ ránṣẹ́ ìròyìn ayọ̀ ṣùgbọ́n ẹnìkan wà níbi tó lè ṣàmì òní ni àṣẹ jáde pé bí Olúwa ti wà tí ẹ̀mí ẹ̀ wà odidi àmì lára ẹ̀ odidi ogun odidi ìpọ́njú odidi ègún odidi ibi tó ń tẹ̀lé ọ
àmì kan ni ẹ ṣe báyìí òní níbí yẹn wọlé báyìí. Òní ló wọlé. Òní ló wọlé. Òní ló wọlé. Ṣé bá a ti sin bí wáì tí bí ń tẹ̀lé ẹ̀dá? Kí ló ti bí ń tẹ̀lé ẹ̀dá? Gbogbo èèyàn ní orí ọjọ́ ibi kì í ṣèpè, ṣùgbọ́n ó gbọ́dọ̀ tètè padà. Ó gbọ́dọ̀ tètè padà. Ó gbọ́dọ̀ tètè padà. Ó gbọ́dọ̀ tètè padà. Màmá, ibi yẹn gbọ́dọ̀ padà lénìí. Àìsàn yẹn gbọ́dọ̀ fò lọ padà. Ìbànújẹ́ àìlákòjọ yẹn bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ padà lénìí. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé yóò padà? Ẹ̀yin wo lẹ gbàgbọ́ lórí afẹ́fẹ́ pé yóò padà? I am praying for you tonight. Wo bí sà, ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi. Ó fi àmì ròyàn mi láti kéde ìtúsílẹ̀. Ẹnìkan lè fi agbára sàmí, òní la tú ọ sílẹ̀. Ẹnìkan lè fi agbára sàmí, òní la tú ọ sílẹ̀. Ẹnìkan lè fi agbára sàmí, òní la tú ọ sílẹ̀. 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 Atú 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 ọ sílẹ̀. Ṣé bá a ti sin ibi? Kí ni ibi tó ń tẹ̀lé yẹn sí? Ìbá ti sin ibi. Ṣé bá ti sin ibi? Màmá yìí wá gbàdúrà nílé ẹ lóru yìí. Torí aago kan òru níbi tẹ́yìn wà. Aago kan òru. Olúwa ní ni wọ́n ń rì ní ìhùn májẹ̀mú lórí ayé àwọn èèyàn méje ń bí. Ni wọ́n ń rì ní ìhùn májẹ̀mú pé ìṣẹ̀lẹ̀ tá a fẹ́ kó ṣẹlẹ̀ sí ó ti ṣẹlẹ̀ sí báyìí. Ẹ̀jẹ̀ á tún wá mi. Olúwa ní ìdí nìyẹn tí àwọn obìnrin méje ń bí ni wọ́n fi máa ń rí ní tó jẹ́ pé tí ogun kan bá ti ṣẹ́ ìmí àtúndìde, tógun kan bá ṣẹ́ ìmí àdìde, tógun kan bá ṣẹ́ ìmí àdìde. Mi ò mọ irúfẹ́ ogun tó ń dìde sí ọ ní gbogbo ìgbà. Òní lógun yẹn wọlẹ̀. Ibi. Ó kú ẹ̀ka tá a máa gbàdúrà yẹn. Mo gba Ọlọ́run gbọ́nú àdúrà gan. Mo gba Ọlọ́run gbọ́nú àsọtẹ́lẹ̀ gan. Mo gba Ọlọ́run gbọ́nú ọ̀rọ̀ rẹ̀ gan. Pé tó o bá ti wí jáde àṣẹ ti mú. Ẹ ké nígbà tó kẹ́yìn. Ibi tó ń tẹ̀lé mi. Ibi tó ń tẹ̀lé mi. Tí ire ò fi wá. Tí ire ò fi wá. Ó ṣàmọ́ bó o ṣe ṣe láti January. Ire ò wá fẹ́ lómi. Ó ṣe kò lù. Ó ṣe kò là. Ó ṣe ọ̀nà yìí ò là síbẹ̀. Ibi tó ń tẹ̀lé mi. Tí ire ò fi wá. Tí ire ò fi wá. Ó yá padà lónìí. Ire o. Ó yá wọlé tọ̀ mí. Ó yá ṣúà. Ẹ̀kẹ́. Ibi tó ń tẹ̀lé mi. Tí ire ò fi wá. Padà. Jésù Olúwa wa. Isaiah 40 verse 2 la fẹ́ kà á dẹ̀ parí ẹ̀. Isaiah 40 verse 2. Kí wọ́n tó kà á, mo fi Ọlọ́run bì ọ́. Tó bá ní àwọn èèyàn tó fẹ́ kó gbàdúrà lẹ́gbẹ̀ẹ́ tètè pò wọ́n báyìí kán lè gbàdúrà yìí. Àdúrà Isaiah 40 verse 2 yìí ó gbọ́dọ̀ mọ́ gbà. Ó yẹ ká. Ẹ sọ̀rọ̀ ìtùnú fún Jerusalem. Ẹ sọ̀rọ̀ ìtùnú fún àwọn tó ń wò lálẹ́ ìmọ̀ǹbọ̀. Isaiah 40 verse 2. Wo ẹ̀ẹ̀méje ni wàá kà lálẹ́ yìí. Verse 2 yẹn nìkan ẹ̀ẹ̀méje ló máa sọ. Wàá wá dárúkọ rẹ. Máa gbọ́ mi o. Ní òru yìí, o lè jẹ́ time tó wá fẹ́ sùn. Ìmọ̀ time tẹ́yìn wá ọ̀dọ̀ yín. Time tó wá fẹ́ sùn ni wà tó kà á. Àwọn ó kà á sí adé pray. Tó bá ti wá di time tí wọ́n sùn wá padà kà á. Isaiah 40 verses 2. Yes? Ẹ sọ̀rọ̀ ìtùnú fún Jerusalem. Ẹ sọ̀rọ̀ ìtùnú. Jerusalem ni wọ́n sọ. Bẹ̀mí ò ní sọ̀rọ̀ Jerusalem. Èmi ò dárúkọ mi. Ìwọ náà ò dárúkọ rẹ. Ẹ sọ̀rọ̀ ìtùnú fún Adémọ́lá ọmọ Amúsàn. Gabriel Ọláyínká Ọlásùnbọ̀. Ẹ sọ̀rọ̀ ìtùnú fún Démọ́lá. Ẹ sọ̀rọ̀ ìtùnú. Ẹ sọ̀rọ̀ ìtùnú fún Démọ́lá. Ẹ sọ̀rọ̀ ìtùnú fún mi. Pé kí ni o? Kí ẹ sì ké sí pé. Wọ́n ní ká ké sí mi létí pé ogun jíjà mi tán. Olúwa jogún mi ó tán. Ẹ̀kẹ́. Olúwa jogún mi ó tán.
ẹ paná ogun tó ń jà mí mà kéèké kùádà ẹ paná ogun tó ń jà mí ẹ jẹ́ kó mú mi ó tán jẹ́ ẹ̀mẹ́ wo mi lóòótọ́ ìran ọmọ ológologun ń jà bẹ́ẹ̀ wo bí tó bá lajú ẹlẹ̀ ogun ó gbógun ẹ̀mí o wọ́n bá ní ẹ ológologun ó jẹ́ mọ́ sọ́dà ń tẹ̀mù ń gbọ́ ológo wa lógun kọ́ àwa lajú ẹlẹ̀ pé wọ́n ti lógologun jàre tó dá ń bọ̀ wo bó o lajú ẹlẹ̀ ogun yẹn agbé ògo mi ogun gbogbo mi sà ogun gbé ògo mi sà ogun mi ògo inú ogun máa ń dùn ni tó bá rí ògo tí ológo bá múra mi kí ló mi ògo Samson ogun ni ogun mi ògo ẹ̀ ogun obìnrin dìde sí ó dẹ̀ mi ògo ẹ̀ ẹnìkan lè sàmí ogun láti bí ọ̀la àbí ọ̀túnla jálé ọdún tàbí bẹ̀rẹ̀ ọdún irú aago tí mo dẹ̀ gbé lọ́wọ́ yìí màá máa drop ẹyọ kan síbẹ̀ tọ́lọ́run bá fún ọ lórí ọ̀fẹ́ wọn náà lè rẹ ẹyọ kan màá máa drop ẹ sáwọn orí òkìtà bá lọ mo rán àṣẹ jáde ẹni bá lè sàmí ogun ẹ kan lónìí ẹnìkan kì í mú aago lóhùn wọ́n jẹ́ mú aago lágbára gan ẹnìkan ì mú aago lóhùn kò sí ẹ̀dá ọ̀hún kò dẹ̀ sí ara àwọn nǹkan tí ó wà appreciated jù ní church àgbórí òkè aago jẹ́ kan nínú ẹ̀ aago àwọn orí òkè yẹn bá ti ń gùn wọn a máa drop ẹyọ kan síbẹ̀ Ọlọ́run lè ṣe fún wọn náà lè rẹ ẹyọ kan a drop ẹ sórí òkè kan màmá yẹn ṣó lè ṣàmì ogun tó já ìran rẹ títí di àárọ̀ yìí ogun tó já ìdílé yìí títí di àárọ̀ yìí ègún tó ń tẹ̀lé wọn títí di àárọ̀ yìí bí mo ṣe lu aago yìí nígbà méje má jẹ̀mú ni o bí mo ṣe lu aago yìí nígbà méje lórúkọ Jésù ogun yẹn ṣe fún mi. ẹ sọ̀rọ̀ ìtùnú fún Démọ́lá ẹ sọ fún gbógun jíjà rẹ̀ tán ẹ sọ̀rọ̀ ìtùnú fún mi wọ́n ní sọ̀rọ̀ ìtùnú fún ọ wọ́n ní sọ fún ọ ó káre ẹnìkan dẹ̀ ń ṣí ẹ mọ̀mọ́ kan dẹ̀ ń ṣí ó dẹ̀ ń fọwọ́ Ọlọ́run ẹnìkan dẹ̀ ń fọwọ́ agbára ṣe program yìí bẹ̀ yẹn à ń pray bí òun ń ṣí rẹ̀ mọ̀mọ́ tó ń ṣí rẹ̀ yìí èmi mi ń sọ fún mi bẹ́ẹ̀ obìnrin tó ṣí rẹ̀ gan yẹn ó ní determination kan lọ́kàn rẹ̀ mo gbàdúrà fún ọ mo béèrè fún ìròyìn ayọ̀ tó gbọ́ láti January ìròyìn ayọ̀ tó gbọ́ láti January ìròyìn ayọ̀ tó gbọ́ láti January obìnrin ìsàmì kí ọdún ìtó lọ tán ó wọlé ẹ wá kí ọdún ìtó lọ tán ó wọlé ẹ wá obìnrin yẹn ó ní tájẹ́ mi mọ̀ pé ó ṣí ẹ̀ gan ó kàn ń pín gan mo gbàdúrà ìròyìn ayọ̀ tí wọ́n gbàrí nílé yín ìròyìn ayọ̀ tí wọ́n gbọ̀rí lọ́dẹ yín obìnrin ẹ̀ sàmì tájẹ́ẹ̀tì ẹ ti wà ń bẹ̀ tájẹ́ẹ̀tì tó ń ṣe ó ti wà ń bẹ̀ inú ẹ̀ ti dùn báyìí mo rán àṣẹ sí ọ obìnrin ẹlẹ́dàá yé àtọ̀run gbọ́ wọ́n ló ń ṣe rẹ̀ májẹ̀mú ìpè májẹ̀mú ìpè májẹ̀mú àṣẹ májẹ̀mú ikú májẹ̀mú àjíǹde obìnrin ẹ̀ sàmì lójijì ó gbé ọ dìde lójijì ó gbé ọ dìde lójijì ó gbé ọ dìde àṣẹ ọ̀run gò àṣẹ ọ̀run gò ẹ gbà lẹ́ẹ̀kan sí ogun jíjà mi tán Ogun jíjà mi tán. kí mo ní kó ṣe Ogun jíjà mi tán. tán pátápátá tán ogun jíjà mi Ogun jíjà mi. mi ìfẹ́ jagun wọn ní ọdún tuntun Ẹ jagun wọn tuntun. gbèsè yẹn ò gbọ́dọ̀ bá wọ ọdún tuntun ẹkún yẹn ò gbọ́dọ̀ sún ọdún tuntun ìṣòro yẹn kò gbọ́dọ̀ gbèrò tuntun wàhálà yẹn gbọ́dọ̀ dópin kó o tó wọ 2024 ta ló sàmì agbára lórúkọ Jésù ogun yẹn tán báyìí ogun yẹn tán báyìí ogun yẹn tán báyìí ogun yẹn tán báyìí bẹ́ẹ̀ ni yóò rí ẹ̀kẹ́ lẹ́ẹ̀kan yẹn ogun jíjà mi tán Ogun jíjà mi tán. wàhálà mi tán àìní ìsinmi ó yá dópin ìfòòró mi tán ẹkún mi ó yá dópin ta ló lè gbà ó yá wá orúkọ Jésù ìṣòro mi tán ìṣòro mi tán ogun jíjà mi tán tán lónìí 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 ogun jíjà mi tán ogun jíjà mi tán
ogun jíjà mi tán, ogun jíjà mi tán lónìí, 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 ogun jíjà mi tán lónìí. Jésù Olúwa wa. Ẹ wá jẹ́ ìfẹ́lẹ́ ìbú agogo ọ̀fọ̀ nínú ilé rẹ̀ níparí ọdún yìí. Olúwa mi gbẹ́sẹ̀ lé. Ẹ súnmọ́ bí ká ẹ sàmì ẹ kó lè ẹ̀kan làmì yẹn àmì fáyà. Aago ọ̀fọ̀ nílé rẹ̀ ní ìparí ọdún yìí. Ta ló lè sàmì lórúkọ Olúwa mi tilẹ̀kùn mọ́. 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 Agogo ọ̀fọ̀ ò ní dún lé ẹ. 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 Màmá wa gbọ́ nǹkan ní sọ fún ọ. Máa lọ má dẹ́ṣẹ̀ mọ́. Má ṣe kí ni o? Máa lọ má dẹ́ṣẹ̀ mọ́. Ó ní Jésù sọ fún ọmọbìnrin yẹn nínú ìwé Jòhánù orí 8, John chapter 8. Verse 10. Verse 11. John chapter 8 verse 11. Wọ́n ká obìnrin kan mọ́ di àgbèrè. Àwọn Farisí àtàwọn Júù wọ́n fẹ́ lẹ̀ kó pa obìnrin yẹn. Wọ́n wá mú wá sọ́dọ̀ Jésù. Wọ́n ní kí Jésù dájọ́. Jésù lẹ́yìn tí ó bá ṣẹ̀rí inú yín ni kó mú òkòkò lẹ̀ mọ́. Wọ́n ṣe gbọ́ yẹn ó ń kálukú wa ń lọ pé ṣé nítorí pé wọ́n ká èmi náà má dẹ́ṣẹ̀ gbogbo wọn wá lọ. Jésù wá bi obìnrin lè pé wá àwọn ẹlẹ́jọ́ rẹ̀ dà. Àwọn tó fẹ́ lẹ́kọ̀ọ́ mọ́dọ̀ Olóhùn rí wọn mọ́. Verse 11 kí ló sọ? Ó wí pé kò sẹ́nìkan Olúwa. Yes. Jésù sì wí fún pé. Jésù fún pé. Bẹ́ẹ̀ ni èmi náà kò dá ọ lẹ́bi. Èmi náà dá ọ lẹ́bi o. Máa lọ. Láti ìgbà yìí lọ. Má dẹ́ṣẹ̀ mọ́. Olùfẹ́, Jésù ní kó máa lọ. Kó má dẹ́ṣẹ̀ mọ́. Máa lọ. Má dẹ́ṣẹ̀ mọ́. Olùfẹ́, gbogbo ènìyàn sáà ti ṣẹ̀. Wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Kó má bàa tún kùnà ògo Ọlọ́run mọ́. Kó má bàa tún kùnà ògo tó ń bọ̀ yìí mọ́. Ọdún mi là ń lọ yìí. Wò ó kó ẹ̀ṣẹ̀ sílẹ̀. Èmi àti ẹ ká kó ẹ̀ṣẹ̀ sílẹ̀. Ìwọ àti ilé rẹ ká kó ẹ̀ṣẹ̀ sílẹ̀. Orin kan ni mo fáyé àti fẹ́ mi fún ọ̀dọ́ àgùntàn tó kú fún mi. Jẹ́ kí n lè jẹ́ olótìtọ́ Jésù Ọlọ́run mi. Wo bí ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ o tún fi kan Jésù má gbélébùú sí ni. Máa lọ. Wo Jésù Olóhùn ò dá ẹnikẹ́ni lẹ́bi. Ó ní wò mí, ó ní mi ò dá ọ lẹ́bi. Mi ò dá ọ lẹ́bi. Mi ò dá ọ lẹ́bi. Àwọn tó dá ọ lẹ́bi gan ti lọ, èmi ò dá ọ lẹ́bi. Jésù lóhùn ò dá ọ lẹ́bi ṣùgbọ́n ní kí n pè é wá sí ìrònúpìwàdà. Ó ní ọmọ máa lọ má dẹ́ṣẹ̀ mọ́. Ọmọ máa lọ má parọ́ mọ́. Ọmọ máa lọ má ṣàgbèrè mọ́. Ọmọ máa lọ má mutí mọ́. Ọmọ máa lọ má rìnde òru mọ́. Ọmọ máa lọ má ṣàbòsí mọ́. Ọmọ máa lọ má jalè mọ́. Ọmọ máa lọ ẹgbọ́n tí Jésù fóbìnrin yẹn ó ní máa lọ ṣùgbọ́n má dẹ́ṣẹ̀ mọ́. Ìkìlọ̀ Jésù fún mi àti ẹni yẹn bá a ṣe ń lọ inú ọdún tuntun. Ó ní máa lọ o, má dẹ́ṣẹ̀ mọ́, máa lọ o, má dẹ́ṣẹ̀ mọ́. Olùfẹ́, fi ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ sílẹ̀, gba Jésù lólúwa tó lùgbàlà, dìrọ̀ mọ́ májẹ̀mú rẹ̀, dìrọ̀ mọ́ agbára rẹ̀, dìrọ̀ mọ́ àgbélébù rẹ̀, dìmọ́ májẹ̀mú ikú àti àjíǹde. Wọ́n náà máa lọ, má dẹ́ṣẹ̀ mọ́, má sùn mọ́ ẹ̀ṣẹ̀ mọ́, má tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni sa ẹ̀ṣẹ̀ lóró ikú ní èrè ẹ̀ṣẹ̀. Ara máa ń fẹ́ ṣùgbọ́n jẹ́ kí ẹ̀mí rẹ jẹ́ kó kórìíra ẹ̀ṣẹ̀. Máa lọ má dẹ́ṣẹ̀ mọ́. Ohun tó ń ṣe níkọ̀kọ̀ lọ stop ẹ̀. Ohun tó ń ṣe tẹ́nikẹ́ni ò rí ọ ṣùgbọ́n tọ́lọ́run rí ọ lọ stop ẹ̀. Ọlọ́run ń pè ọ wá sínú ìrònúpìwàdà.
Jésù ń pè ọ́ lónìí olùfẹ́ má dẹ́ṣẹ̀ mọ́. Ó sọ fóbìnrin yẹn ó ní máa lọ wò èmi náà fi ọ́ lẹ̀ ṣùgbọ́n má dẹ́ṣẹ̀ mọ́. Àwa ránṣẹ́ Ọlọ́run lílo ọgbọ́n orí láti gbowó lọ́wọ́ àwọn èèyàn náà chọ́ọ̀chì ọdún yìí kí àwa owó ìbọlẹ̀ lílo ọgbọ́n orí láti gbowó lọ́wọ́ àwọn èèyàn náà chọ́ọ̀chì mímọ́ ta nǹkan nínú chọ́ọ̀chì máa ta kándù máa ta iyọ̀ ta oríṣiríṣi nínú chọ́ọ̀chì máa ń sọ chọ́ọ̀chì tó bá dé tán bá ti ń tà tán bá ti ń rà kó bàtẹ́ kó kó mẹ́ Jésù fúnra rẹ̀ gan lé wọn dànù àwọn tó ń tà tí wọ́n ń rà. Church is not a business. Ministry is not business. Ministry. Ọlọ́run tó pè wá ó ti mọ tó fi tiwa. Ó mọ tí ó ṣe fún wa, ó mọ ọ̀nà tí ó gbégbà. Jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ ìjọba ọ̀run fáwọn èèyàn. Àdúrà nípa agbára ẹ̀mí mímọ́. Jẹ́ ká gbàdúrà fáwọn èèyàn pẹ̀lú ìtọ́ni ẹ̀mí mímọ́. Mo sọ fún yín rí nígbà kan rí, àwa náà ti ṣe bẹ́ẹ̀ rí nígbà kan rí, ní ọdún púpọ̀ sẹ́yìn rí, nígbà tó yí òye mi. Ṣùgbọ́n lọ́gán tó yé mi mo ní no. Matthew 6:33 ó ní ẹ tètè kọ̀ wá ìjọba ọ̀run àtòdodo rẹ̀ eléyìí tó kú láfikún. Ibẹ̀ ni mo ti jókòó pé òkè so nínú ministry ká wá ìjọba ọ̀run náà òkè eléyìí tó wá kù ibẹ̀ ni mo ti wá bẹ̀rẹ̀ sí ní wá ìjọba ọ̀run lọ́nà wo lọ́nà ìbẹ̀rù Ọlọ́run ká fi ọmọ làkejì ṣe bọ́ọ̀ ló sún mi dédi foundation àrán yẹn lọ́wọ́ mi ìkọ́lé fún yẹn rí láyé mi ìṣe nǹkan kan rí in tí mo máa ń ṣe jù pé kí n fárúgbó ráìsì kí n fún ilẹ̀ lágbájá ráìsì ká fún wọn lọ́wọ́ chẹ́ńjì tó wà lọ́wọ́ tèmi n táwọn èèyàn bá fún mi bẹ́ẹ̀ mi ṣe bẹ̀rẹ̀ nìyẹn about 9 years ago kò Facebook gan mi ò tí ì ní page gan Facebook account tí mi ní ju 3,000 friends lọ là ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ìyá yẹn àwọn ìyá lásàlà tó àdúgbò wa kó wọn jọ èlùbọ́ abọ́kọ̀ kan torí èlùbọ́ wọn láàfún pẹ̀lú 500 naira arúgbó mélòó arúgbó 20 arúgbó 30 ohun tó bẹ̀rẹ̀ pé kíní ìlàjú nígbà adìpáwa náà ní page ṣé mọ̀ sà ẹ̀yìn gan lọ́lọ́run lò tí kíní ìfífẹ́jú tán bá ní yóò dá báyìí máa nírọ́ ni tán bá ní Àgbàlá Gabriel yóò wá di èmi gan máa ń jókòó pé Olúwa ìta ń tọrọ ni pé ṣọ́ọ̀ṣì ọmọ ìjọ díẹ̀ ká máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ eléyìí ti pọ̀ jù sà ògo máa ń débi táyọ̀ jókòó pé Olúwa kíní ti pọ̀ jù kí ló dé níwájú Ọlọ́run àti ènìyàn máa jókòó pé wọ́n ti kíní wá ariwo gbogbo Àgbàlá Gabriel ṣé n tá ń ṣe náà ló tó báyìí ìbí ráìsì náà mo lọ pín ní àdúgbò kan ìbí mò ń bà látòrí òkè ní that was 2020 kan ni mo látòrí òkè ìyá kan wọ́n ní ò tí ì jẹun mo lè yálé Olúwa ní kí n yálé ẹ̀ kò tí ì dà báyìí mo ẹ̀ṣẹ̀ ní péjì ní kódà bóyá mo tí ní 3,000 followers bóyá mo tí ní 3,000 adè fáwọn ìyá yẹn 500 ìyá yẹn mú 20,000 bọ̀ mo fi yẹn 5,000 naira mo ní ìyá sáwọn tẹ́ tó fẹ́ sáwọn tó ti jẹun tó wà ń bí ìyá lọ́nkún ìyá ní wọ́n pọ̀ ó yẹ kó wọn jáde 20,000 fún mi lórí òkè torí mi kì í gbowó church but church yẹn ṣàfún mi lówó dandan 20,000 tí mo mú dé ọ̀dọ̀ wọn ìyá yẹn mo dẹ̀ ná tán àṣọ ọmọ tó wà lẹ́yìn mi àṣọ òun ṣe kámẹ́rà àṣọ òun kámẹ́rà àwọn èèyàn àṣọ ṣe pa àṣọ kámẹ́rà àwọn èèyàn kí kámẹ́rà tó ṣe lèmi kàn post bí mo ṣe post ẹ̀ làwọn èèyàn bá pè mí dádì ibi tẹ́ lọ yẹn ẹ wá padà lọ o torí àwọn rí pé bí ń pa àwọn ìyá yẹn gan o ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn o àtẹ́ńṣẹ́ ti pẹ́ o bẹ̀tì ibi tó ti bẹ̀rẹ̀ sí ní expand nìyẹn wọ́n pè mí hello dádì ẹ padà lọ síbẹ̀ yẹn o àwọn rí pé àwọn èèyàn bíi mẹ́ta bíi mẹ́rin àwọn rí tẹ́ ẹ post nǹkan láàárọ̀ ẹ fáwọn èèyàn kan lówó nídàjí wọn ẹ ń bọ̀ látòrí òkè ó yá ẹ padà lọ síbẹ̀ wọ́n bá ń send owó yẹn máa lọ bí 200,000 mi ti ẹ̀ fẹ́ rírú ẹ̀ rí gan n bá gbowó yẹn ká padà lọ àwa fẹ́ ya picture mọ́ àwa ṣe live èèyàn mélòó ní wo live èèyàn mélòó èèyàn méje mẹ́jọ èèyàn márùn mẹ́fà ẹ bá ṣe live bí ta tí wọ́n ṣe live yẹn ìyá kan jókòó lọ́ọ̀kan sábẹ́ ilé àlàpà ìyá yẹn ní fídíò mú lọ́ọ̀kan ìyá yẹn fídíò mú ìyá yẹn lọ́ọ̀kan àwọn èèyàn ò rí ń tán rán mi mọ́ ìyá làwọn èèyàn rí ẹ̀bẹ̀ wọn fún mi lọ́wọ́ kí n lọ fáwọn ìyá arúgbó pé ẹ̀yin arúgbó yìí o n tí a wá ṣe láàárọ̀ àná àwọn èèyàn tó ní ká wá fún yín sí o mo ti ń fáwọn ìyá yẹn lọ́wọ́ èmi wà lọ́dọ̀ ìyá tó jókòó lábẹ́ àlàpà yẹn mo ní màmá ṣé ibi tẹ́ ń gbére ẹ̀yin tẹ́ bá rántí kéèsì yẹn ìyá yẹn jókòó lábẹ́ àlàpà ẹ̀yin tẹ́ bá rántí ìyá yẹn ti kú ń sìn pọ́lọ̀ máa ń fọ̀run rẹ̀ kẹ́yà yẹn bá lọ bá yẹn ìyá ṣé ibi tẹ́ ń gbére kí ló dé mi rí lánàá tí mo wà àkọ́kọ́ ìyá mi
ibi ni mò ń gbé kódà ọkọ mi ti kú mo ní ìyá eléyìí tátẹ́gùn bá fẹ́ yóò wò ó èmi kan sọmọ kan pé mo ní ẹgbẹ́ owó oúnjẹ má kò lọ́dọ̀ wọn àbáyé ń di fídíò èyí tó tọ́ pé mi láyé mi bá wọn ní 500 viewers rí débi pé màá ní 1000 viewers ẹ mọ̀ viewers ni mò ń sọ pé bóyá ìgbà tá a ṣe tán ni mò ń sọ o pé mi wo pé gbogbo fídíò tá a bá ń ṣe náà ẹ tá a bá parí gbogbo ẹ bóyá 200 viewers 200 péré kì í ṣe 1000 nígbà máa wo fídíò yẹn lálẹ́ yẹn fídíò yẹn ti ń lo 10,000 viewers mo ní yé níbo mo ti ráwọn ilé 10,000 followers ti ń pọ̀ àwọn èèyàn máa ń pè mí hello sir ìyá tẹ́ ẹ lọ bálẹ̀ kan yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ìyá àwọn fẹ́ ṣe báyìí fún ẹ lọ wọlé mo ní ẹ lọ wọlé bó ó ní ká lọ wò kẹ làbá lọ lé ya làbá wọlé à ń kọ́lé yẹn lọ́wọ́ nìyá yẹn kú ibi tí ilé ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ti parí ilé yẹn ẹ̀yìn tó jẹ́ àbúrò ọkọ ẹni yẹn àtàwọn ọmọ ìyá tó kú yẹn náà ń gbélé yẹn ilé yẹn wà lólúwo báyìí àti parí ilé yẹn àparí gbogbo ẹ̀ náà abala kan bíi 4 rúùmù àtúkọ́ ṣọ́ọ̀bù tọ́ílẹ̀tì lákọ́ wọn gbogbo wọn ń tajà ń bẹ̀ báyìí òun ló wá bẹ̀rẹ̀ ògo ni fún Jésù lókè ọ̀run. Hallelujah. Kí ni mò ń sọ ni pé mi mọ̀ pé yóò dà báyìí mọ̀mọ́ ṣàmì o ohun tó rò ní rere ohun tó rò ní àánú ohun tó rò ní ìrànlọ́wọ́ yóò jálù ọ́ lójijì ṣàmì yóò jálù ọ́ lójijì. I never knew you will honor me this way. I never know you will honor me this way, Daddy. I never knew you will honor me this way. Honor me this way. Thank you, Daddy. Ebube mo pone se ma korin Igbo na. Uchineke me unana no ibiri se budebe unaga sigida alomaje se de so. Eyin be ma binu ko mi kin so ni. Isaga dugede imana sidi afada isaga didide. I never knew you. I never knew. I don't know. I say you din kan àgbáyé. Àṣé Ọlọ́run wò mí láti gbà mo ti ṣe ní 9 years ago. Èmi ò mi ere ni dáwó ngbà yẹn. Owó ọrẹ ṣọ́ọ̀ṣì 2000 tá bá pa ni màá fi relubo abọ́ méjì tí màá ha. I don't know. Mo dẹ̀ ṣe ń lùlù díẹ̀ torí mo máa ń lùlù. Ngbà mo bẹ̀rẹ̀ ṣẹ̀ránṣẹ́ mo tún lùlù díẹ̀. Màá tún ká owó yẹn pọ̀. Ògo ni fún Jésù lónìí. Ògo ni fún Jésù lónìí. Ògo ni fún Jésù lónìí. Gbogbo ẹni tó ń gbọ́ mi ìràwọ̀ rí ó tàn. Ayé rí ó lóyin. Ayé rí ó ládùn. 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 Ayé rí ó lóyin. Ìròyìn ayọ̀ ká tó sọdún ó wọlé ẹ̀ o. Ẹ wá wo Olúwa sọ kíní kan fún mi ó dẹ̀ sọ fáwọn tó rán sí mi ní kíni Olúwa ní àti ìbẹ̀rẹ̀ mo á jókòó mo ní Olúwa pẹ̀lú gbogbo ilé Olúwa ní ìránṣẹ́ mi ò tí bẹ̀rẹ̀ Olúwa ní tí n bá bẹ̀rẹ̀ àyà rẹ̀ ó já Olúwa ní tí n bá bẹ̀rẹ̀ àyà rẹ̀ ó já mo ní Olúwa ó ti bẹ̀rẹ̀ ó nínú mi ò tí bẹ̀rẹ̀ ó ní ṣùgbọ́n wo bí ìfẹ́ rẹ nínú mi jẹ́ kó máa tẹ̀síwájú ìfẹ́ tí mo ní sí iṣẹ́ òun Ọlọ́run ó ní kí n jẹ́ kó máa tẹ̀síwájú ó lóhun ò tí bẹ̀rẹ̀ and I stick to God's word tó lóhun ò tí bẹ̀rẹ̀ ní ìmọ̀ bóyá nìkan lè ṣàmì bí ohun tí wọ́n rò pé kò ṣeé ṣe yẹn lójijì Olúwa mi kó ṣe fún ẹ wá wo wọn la wá ń ṣe láti gbà yẹn kọ́lé fún yẹn àwa ń kọ́lé fún yẹn ó wá dàbí ìrọ̀rùn kíní kan wá máa ń ṣẹlẹ̀ tó máa yà mí lẹ́nu ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa náà tá a bá ti dé Ọlọ́run lágbára o tí Ọlọ́run bá ní ìran sí èèyàn yóò mú àwọn àtìrán lẹ́yìn tí